Well done. You said that you're looking for work, eh? Bẹ́ẹ̀ni, sir. Okay, very good. What is your name? No, hold on to your certificate. What is there? Gbogbo bí mo ṣe lọ school sí gbogbo ẹ̀ ló kún mẹ́sà. Okay. Best certificate náà wà ńbẹ̀. Fire result gbogbo ẹ̀. Everything inside. Everything náà. NIN gan wà ńbẹ̀ sà. Tọ̀rẹ́ mi náà wà ńbẹ̀ but mi fẹ́ lò yẹn lénìí tó. Ẹ wò. Mo gbà ní Yorùbá. Kò sí pé kí níbẹ̀. In primary school. Yeah. Because I like very hardworking people. Don't away. Everything. Don't go. NIN no one be more than. Okay, the NIN is very important too, as a good Nigerian. Okay, imagine. Continue school me too, apart from primary school certificate to KCB. I lost Sunday school now, but my first certificate. Okay, Sunday school. Yeah, church, yeah. Okay, which church is that? Church of God. Okay, Church of the Lord. Yeah, Church of the Lord God. Okay, amazing. Yes, sir. But what for certificate, yeah? Certificate yẹn mímọ́ nìyẹn inú wa ló wà. Bẹ́ẹ̀ni sáré. Ski baraba, ski boruba, skanda. Yeah, amazing. Such a great man that you are. How excellent. So tell me now, kilo coin? Ajé Tumobi Daniels. Ajé Tumobi. Ajé Oguguli so boji. Mo ti gbọ́ Yorùbá mo yẹn bàjẹ́. Mo tún kí Ajé mọ́ yín lára. Despite the fact pé kò sájé lára yín. Òṣì ló ń ṣe ẹ́. Sá. Ní Ajé bó ti wọ́n mọ́ lára. Ẹ ti yá wèrè. Okay, so you are coming for the post of a manager and you brought me a primary school certificate. That is all that you have there. Mo lè ṣe ni. Ó lè ṣe? Ọlọ́run. Ó lè ṣe kí ni? Ó dẹ́ ẹ lójú. Lọ bèrè ní gbòòrò. Ọlọ́run. Kí ló bèrè ẹ̀ ń gbòòrò ìgboro tó ti dàrú? Àwọn bolo ti ṣiṣẹ́ rí. Má ṣiṣẹ́ ní dáadáa o. Má ṣiṣẹ́ ní gan. Okay. So give me your experience of where the places you have worked before. Àwọn ibi tó ti ṣiṣẹ́ rí. Please say it. Imagine so experience mi máa bá yín lẹ́rù sá. Ẹrù òbójú èmi ọkùnrin mẹ́ta jàǹkàlà yà á pátákìtì. Wẹ́ tẹ́ bá ní sọ ṣé rí experience tí mo fẹ́ sọ yìí màá wish pé kí ẹ lè rẹ́ mi gbé sá. Kò kí n ṣèrọ because I don't like liars. Okay, ìjọ́ kan mo lọ sí Kaduna. Dáàdì mi ẹ̀gbọ́n wọn àbúrò ẹ̀gbọ́n wọn yẹn roommate ẹ̀gbọ́n àbúrò wọn yẹn ó rán mi lọ bá àbúrò sister mọ́mì lọ́ọ̀yà roommate àwọn doctor mechanic wọn. Mo wá ní mi ò lọ wọ́n ní kí n jọ kí n lọ mo ní rárá mi ò lọ wọ́n ní kí n jọ náà kí lọ mo ní no mi ò lè lọ wọ́n ṣáà ní kí n jọ wọ́n wá bẹ̀ mí kí n ṣáà jọ kí n ṣáà lọ mo ní no mi ò lọ sẹ́ẹ̀. Okay, kí lè fẹ́ lọ ṣe ní Kaduna yẹn gangan. Èmi gan tí mọ̀ bó ti bá ṣe ń sọ̀rọ̀ lọ yìí mo máa yé yín. Mo ṣe lọ nìyẹn night bus ni mo wọ̀ bá ṣe bẹ̀rẹ̀ journey nìyẹn lálẹ́ àṣé ẹni tó ń wà driver wa ti sùn lórí steering gbogbo wa mọ̀ because everybody ti sùn náà wàrà ń fún èmi mo ṣàwà lórí ọwọ́ mi ẹ̀ǹkan náà mo kàn gbọ́ gbáà. Jesus. Trailer kan báyìí ló rún mọ́tò wa jégéjégé ó rún tán báyìí ni ó rún everything pé ó pẹlẹbẹ bíi plate number báyìí lẹ́lẹ̀ báyìí ni but lucky enough ibi tí mo jókòó sí lẹ́yìn ní last seat ní ibi ojú window níbi táyà mo jókòó sí ibẹ̀ yẹn nìkan ó dẹ̀dá gé báyìí èmi nìkan ò ń ṣe. Mọ́tò yẹn ibi tó rún dé side ẹ̀dọ̀ mi nìkan ló gé bọ́ta ń bẹ̀. Mo wá kò sóri chair báyìí ní abẹ́ táyà báyìí táyà yẹn wá ṣe ń gbé mi lọ. Táyà yẹn tì yín lọ. Ó wá ń gbé mi lọ. Only you. Only me. Ta ló ń ti táyà yẹn? Ọlọ́run ló ń ti ẹ̀dá láyé. Ọlọ́run ló ń tì yín. Ọlọ́run nìkan náà ni. Gbirigidigidi pàtó yá bọ́tà yẹn wá stop. Níbo mo wà nùgbò yìí ẹ wá gbà mí lucky enough káà kọ́kọ́ kọjá ni wá hàn sí mi. Ó ní ṣé mo wà ní accident yẹn ni mo ní mi tẹ̀lé explain. Ó ní pé kóun help mi dé Kaduna ẹ ṣé sà. Mo àwọ̀ mo tó wá ní but òun ò lè drive bó ti rẹ̀ òun pé ṣé mo lè drive mo ní yes I can drive. Mo wá drive bí mo ṣe bẹ̀rẹ̀ eré nìyẹn fún ẹ̀sà mo sá speedometer yẹn tán. Wọ́n speedometer yẹn. mo sá tán mo tó máa tún ké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 . Towards the end. Not towards the at the end. Okay.
wọ́n ní kékékékékékéké torí tẹ bá sàtán ní bó ṣe máa ń dún nìyẹn kékékékéké máa ní pé mo play orin ni mo ní mi play orin pé kò lè ṣàmà wọ̀rí mi ìfẹ́ kó mọ̀ ẹ mọ̀ ilẹ̀ ti ṣú ní ìdẹ̀mọ́ náà bẹ̀yẹn mo dẹ̀ tó wá ń kánjú bí ṣe tẹ̀mọ́lẹ̀ tán ní ẹ̀kọ́ náà báyà ṣe bọ́ǹsì kan wà níwájú bọ́ǹsì tó máa ń ṣe ilé mọ́tò yẹn bí mo ṣe rọ́ọ̀lù nìyẹn gbáà ẹlẹ́dàá tó máa jọ báyìí kí ni fẹ́ ṣe mi lè fẹ́ kí n mọ̀ pé táyà mọ́tò ẹ̀ ti fò yọ ó ní what's that mo ní nothing sir mo wá fi táyà pẹ̀ mo pé táyà mẹ́rin lẹ́kọ́ wà nídìí mọ́tò tíwájú ti yọ tí bá balance mọ́tò àfẹ́ dànù síbẹ̀ yẹn mo wá pẹ̀ báyìí. ẹ pèsè ìgbé kan. kó má bàa mo pẹ̀ ó yẹ yín mo wá ń lé táyà yẹn lọ wájú táyà yẹn rò lọ mo yà lè lọ mo lè lọ mo ṣáà dry títí ẹ̀ kọ́nà mo ṣe kà mọ́ kọ́nà kan tó fẹ́ yà báyìí ìṣe ìyíwọ́ ọmọ báyìí pa táyà yẹn dẹ̀ lẹ̀ mọ́ rí mi padà pákà. máa yẹn fẹ́ fúnra ó ní what's that mo ní nothing. ó dúró padà sílẹ̀. ó padà sílẹ̀ torí tó bá mọ̀ á bínú títí bá ti dé Kaduna nìyẹn mo wá park mo ní sir we are here thank you for the journey tí bá ní parọ́ fún yín nígbà tí mo wá park tán ẹ bá ní kí ló ṣẹlẹ̀ ìyẹn ló máa fọ yín lẹ́nu jù nígbà tí mo park tó báyìí ẹ̀rọ lọ́n dẹ̀ bà mí. Imagine. àṣé gbogbo bí ṣe ń drive lọ yẹn speed yẹn ti pọ̀ jù. Excuse me please wait. How did I arrive at this junction my lord? ṣé kò sí wàhálà. Because Oroteso you are very emotional. Then because if not the fact that you are a man of God and you go Batiku. Ọlọ́run ò ní mi pa ni. It has been God that has been there for me. Ẹni Ọlọ́run ò pa ni èèyàn ló máa pa. Ìṣẹ́ tó lè pa èèyàn tẹ̀ lè pa lè. Okay. Àfi kò ń pààyàn torí èmi náà tún sán lórí díẹ̀. Okay, please don't continue. Okay, sir. Hi. This one you told me now, it shocked me. It shocked me. Really. Okay, please just tell me, because from what you have said, any qualification, experience in you too terrible. Okay. Now let me just test you with a question. My darling brother. Sir. Assuming Mubaye as the manager. Ẹ ṣeun gan sir. Kò ṣe pé mo ti gbà yín. Okay. Èmi tí mo wá ní báyìí tí mo gbà yín yẹn mo wá mú ọtí ní báyìí. Okay. Mo wá sọ pé mi ìlówó tí mo wá fún yín pé màá wá fún yín lówó lọ́jọ́ kejì. Ìwọ the manager kí ló máa ṣe? Wọ́n ti ẹ̀ bí yín re ni. Ẹ tó bẹ́ẹ̀. Ẹ ṣe kí ni? Ṣé ìwọ̀n àmì ni? Bá tí mo ti ṣe manager ẹ wá mo ti ń bẹ̀ sanwó. Èmi ni mo ní báyìí èmi ni mo gba manager yẹn. Ìgbà yẹn wá ń kọ́. Ẹ wá mu ti ní bá àtẹ́mi ti ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀ni sanwó kí ló. It's okay my brother. Ikú rẹ̀ àrùn rẹ̀ tí bá kọ́ fún yín lárùn méjì tí bá làkú mọ́ ẹ tó bẹ̀ ẹ̀yin báwo. You got the job. Aláyé fún mi lọ́wọ́ kí ló ṣe. You have the job my brother. Èmi ò fọwọ́ ṣe lẹ́sà ẹ lọ bèrè ní fún bàbá máa kọ́ àmọ́ tí owó ẹ̀kún 1,003 mo sí ìyàwó ẹ̀ toyúntoyún báwo ló bímọ sí ọmọ táwọn sọ yín sìn ó ti di staff wa. Like how many years now? She is now 18 years old ó dẹ̀ sùkún 4 years fún èmi ò fọwọ́ ṣe lẹ́sà o I don't joke with money sir ẹ má wà pé ẹ fẹ́ wá sọ́dọ̀ ẹ fẹ́ wá mọ tí ẹ má bá mi try yẹ omi ò rà. I just told you got the job. You are an amazing man. I got a sugar sir. Èèyàn ni. Thank you so much sir. God bless you sir. Okay, ẹ ti ríṣẹ́. Miss Aisha sir. Okay, ẹ ti ríṣẹ́. Now please, because as a bad person, kitchen wà tó jẹ́ pé a máa ṣe àwọn oúnjẹ lọ́lọ́kùn òjò kan, so mo fẹ́ jẹ́ kẹ́ monitor oúnjẹ yẹn dáadáa kó tiẹ̀ wọ́n á já àwọn oúnjẹ gidi. Especially because of my wife. Èèyàn gidi ni ìyàwó mi bó ṣe wà ẹ́. Èkìtì ló ti wá, ó dẹ̀ like ìyàn. Ìyàwó yín? Yes. Ọmọ Èkìtì. Èkìtì yín náà. Ìyẹn ó kún o. Ọ̀rà. Èkìtì ló máa ya. Èkìtì ni. Ọ̀gá Èkìtì ló máa ya. Kí ìṣẹ̀lẹ̀. Ṣàlà lọ ṣe. Àlá ni o. Ara ò lè wàjà. Mímọ̀ pé ara ò bẹ́ ni. Èkìtì lẹ́yìn méjèèjì. Èso òbí pé ṣé àlàlẹ́ ṣe. Àlá fífún go náà ní èsùn kà ṣe ọyún ájù lẹ́rù rẹ̀. Mímọ̀ pé ọkọ rẹ̀ Èkìtì kékeré ìsọ̀ ìbò. Mímọ̀ pé ọmọ Èkìtì lọ ya. Àlàlẹ́ ṣe. Bẹ́ẹ̀ni o. Àlàyé ti bẹ̀ tì í jẹ́. Nítorí you are just been fired. Appointment tí mo fi yín náà mo ti gbà. I cannot take Ekete people to work with me. You know why? It's not because I hate them, because I married from them because I love them. But my brother, their language ọlọ. Ẹyẹ èdè Èkìtì lọ bóyá tí ìrìn lílọ èdè àbí yóò bá mi bọ̀ kọ́rẹ́ kí mo gbàṣẹ́ lẹ́yìn mi. No, I can't. I'm sorry. Mo dáhùn. I'm sorry. You have to look for something else. Èdè Èkìtì àbí èdè wa o. Èkìtì ò lọ. Ẹ lọ ìṣòkò lọ níbẹ̀. Èdè ayẹyẹ ni. Ìjọ mọ̀jẹ̀ mi lost ẹ mọ̀jẹ̀ kí n lost ìjọba ẹ̀jọ̀ mo fọlọ́ ń bẹ̀yìn mo ti wáṣẹ́ tipẹ́tipẹ́. Gbàṣẹ́ lọ́wọ́ mi. Wo àwẹ̀ mi kété ń kí wí ní àpò ọ̀ra rẹ̀ ní wí sí
lóòótọ́. ube lọ ti àṣùṣẹ́ ṣeun. ọtí rúṣẹ́ kọ́ bá dẹ̀ bẹ̀rẹ̀ wàá gbádùn mi. Olólùfọ́ yẹ̀yà. Ọmọ olùmẹ̀sùn kà ṣọ́. mo dé like yín nítorí ẹ má fi fẹ́ hàn síra yín ìfẹ́ wà láàrin yín ó sọ pé iyán yùn lẹ́nu àbí. Bẹ́ẹ̀ ni. òun náà dẹ̀ sọ pé ìwọ ti wúṣẹ́. Bẹ́ẹ̀ ni. níbẹ̀ òun náà dẹ̀ sọ pé ibẹ̀ ò tó aṣùṣẹ́ Bẹ́ẹ̀ ni. ọjọ́ ẹ̀ ló tó agbásá.